bẹ́ẹ̀ ni ò tuntun mà tún ti ṣẹlẹ̀ lágboolé àwọn onítìátà agboolé àwọn eléré orí ìtàgé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ gbajúgbajà òṣèré tíátà ìyẹn bàbá Òfẹ́ mà ló lọ sórí ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan náà ló wá sọ̀rọ̀ débi pé bàbá Òfẹ́ sọ wípé Fathia Balógun àti Saheed Balógun nígbà tí wọ́n sì jẹ́ ọkọ àti ìyàwó wọ́n ní àtàwọn méjèèjì làwọn jọ ń ṣe eré pọ̀ tí àwọn sì jọ ń gbé àwọn eré àgbéléwò lóríṣiríṣi jáde ṣùgbọ́n wọ́n ní ọjọ́ kan ṣe ni àwọn ṣe kí ni àwọn gbé mọ́tò kọjá ní àdúgbò wọn bẹ́ẹ̀ náà làwọn rí Fathia tí ó kúnlẹ̀ fẹ̀ tó sáré kí àwọn tó sọ fún àwọn wípé ṣe ni àwọn ń ya sinimá ní àdúgbò àwọn ó sì jẹ́ kó yé àwọn wípé àwọn jẹ́ ìkan nínú àwọn tó máa kópa nínú eré náà tó ń pè ní cast ṣùgbọ́n báwọn ṣe máa ń pe Fathia àwọn máa ń pè ní ìyá Khalid àwọn bá sọ wípé ìyá Khalid irú èèwọ̀ leléyìí ká ní ẹlòmíì ni àwọn máa rọ̀jò ìpele lórí ni ó wá ní àdádì kí ló ṣẹlẹ̀ àwọn dá lóhùn wípé ṣé bó ṣe máa ń pèèyàn pé kéèyàn wá kópa nínú eré nìyẹn ṣèbó ní bóyá kò ṣe pè mí sí láti wá kópa nínú sinimá ẹ̀ ṣé bẹ́ẹ̀mi ṣe ń pè ẹ́ nìyẹn àbí bẹ́ẹ̀mi ṣe ń pè ìwọ àtọkọ ẹ nígbà tí mo máa ń pè yín wípé mo fẹ́ gbé sinimá àgbéléwò jáde ṣé bí mo ṣe máa ń pè yín wá sí ibi iṣẹ́ nìyẹn báwo lẹ ṣe ń pè mí báyìí ó ní lọ kó lọ pè mí bí èmi náà ṣe máa ń pè yín kó lọ pè mí ní ọ̀nà tó tọ́ bí a ṣe gbọ́dọ̀ pera wa sí ẹnu iṣẹ́ ó ní bóun ṣe sọ nìyẹn òun wá sọ fún wọn wípé ọ̀gá ni òun jẹ́ ọ̀gá gidi ni òun jẹ́ ọ̀gá tó sì ní àwọn ọmọọṣẹ́ ó ló ti pẹ́ tóun ti bẹ̀rẹ̀ rí orí ìtàgé yìí òun sì ti wà kí ọ̀gá Bello kó tó wà pàápàá òun ti jẹ́ ọ̀gá kí Jídé Kòsọ́kọ́ kó tó bẹ̀rẹ̀ sí ní máa kọ́ṣẹ́ tíátà pẹ̀lú ọ̀gá ẹ̀ ní Mushin ó ní lòun ti jẹ́ ọ̀gá ó ní kẹ́tù máa gbọ́ o òun ti jẹ́ ọ̀gá kí Àlàdé Arómirẹ́ kó tó wọnú eré orí ìtàgé gẹ́gẹ́ la mọ̀ wípé Àlàdé Arómirẹ́ jẹ́ gbajúgbajà òṣèré orí ìtàgé pàápàá òṣèré àgbà nínú àwọn tó ń ṣe kíni tó ń gbé eré àgbéléwò jáde a tún gbọ́ nínú ìtàn wípé wọ́n sọ wípé Àlàdé Arómirẹ́ lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ gbé sinimá jáde sóní kẹsẹ́ẹ̀tì tí gbogbo wa wò láyé ìgbà yẹn tí a máa ń rìn wáìnì síwájú táàrin wáìnì tẹ́tẹ́ bá ti wò ń gbà yàn ibi tẹ́ bá wò dé tẹ́lómi bá wò kọjá abẹ ẹ wá kí ni rìwáìnì báyìí ẹ fi rìwáìnì ẹ padà síbi tẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní wò ó ni gbogbo wa la gbọ́ nínú ìtàn wípé wọ́n ní Àlàdé Arómirẹ́ òun ló kọ́kọ́ ṣe é ṣùgbọ́n bàbá Òfẹ́ wá dáhùn wípé àwọn ti wà kí Àlàdé Arómirẹ́ tó wà tí ẹ bá sì mọ ìtàn bàbá Òfẹ́ ẹ mọ̀ wípé àwọn àti Afọláyan ẹbí ni wọ́n àwọn àti Abdulov ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n ìyẹn bàbá tí ń ṣe bàbá Mojí Afọláyan Gabriel Afọláyan Àrẹ̀mú àti Kúnlé Afọláyan bàbá wọn òun ni ẹ̀gbọ́n sí Àwòfẹ́ tó túmọ̀ sí wípé ó ṣeé ṣe kí Àwòfẹ́ kó ti pẹ́ nínú eré orí ìtàgé ó ní ẹ̀jẹ̀ mu níbi tí mo fi sọ sí wípé àwọn ju Àlàdé Arómirẹ́ lọ nínú iṣẹ́ à ń ṣe fíìmù àgbéléwò wọ́n ní ọ̀rọ̀ yìí ó ya ẹni tí ó fọ̀rọ̀ wá ní wọn lẹ́nu wò ìyẹn pírẹsẹ́ńtà ó yà lẹ́nu lóní kẹrẹgọ ṣe ló lanu ọmọ Adéròmú lanu ni ó ní ṣé lóòótọ́ lẹ́jú ọ̀gá Bello àti Jídé Kòsọ́kọ́ lọ nítorí eléyìí yà wọ́n lẹ́nu gan bàbá ti sọ Àwòfẹ́ tún sọ wípé lóòótọ́ lòun sọ òun ò kó jẹ òun jù wọ́n lọ torí pé ó ti pẹ́ tóun ti wà ní ìdí à ń ṣe fíìmù àgbéléwò yìí bẹ́ẹ̀ ni ó ti pẹ́ tóun ti ń ṣe kíni tóun ti ń kópa nínú fíìmù àgbéléwò tóun sì ní àwọn ọmọọṣẹ́ lóní jàǹtìrẹrẹ báyìí ni gbàgbós náà bẹ̀rẹ̀ lórí ẹ̀rọ ayélujára tí gbogbo àwọn èèyàn ń wò pé ṣé lóòótọ́ ni àbí irọ́ ẹ jẹ́ a gba comment section lọ ká lọ wò kọ́ tí àwọn ènìyàn sọ síbẹ̀ bóyá lóòótọ́ ni àbí irọ́ Elizabeth Adenuga
ó ní he is really àgbà in the movie industry. Bẹ́ẹ̀ náà ni Bukola ìyẹn náà ní yes he is right. Ayọ̀ òun náà tún sọ ó ní he is very good and respectful actor. Bẹ́ẹ̀ náà ni Razak ó ní àgbà ni wọ́n nínú eré òṣèré. Bẹ́ẹ̀ náà ni Tèmítọ́pẹ́ ní he has been in the movie industry for a long time and a producer too. His stage name is Àyànfẹ́. I have forgotten the name of his first movie that he cried. He is a musician in the movie and he turned into monkey. His wife took him around. Bí yẹn ṣe sọ nìyẹn, àwọn tó ti ń bá bàbá Fọláyan Àwòfẹ́ bọ̀ láti ìgbà gbọ́n nìyẹn. Kí lẹ̀yin rí sí? Ṣé lóòótọ́ ni? A bá tún lọ àtúnmúwá fún yín. Àníkà mẹ́lẹ̀ wá fún yín bó ṣe ń lọ ní agboolé àwọn onítíátà, àwọn òṣèré orí ìtàgé. Ẹ wò àwa lọ sí sáà yìí ná àtúmọ̀mú mi.